ó máa happen. Mommy favour ti bá change ẹ̀ fún yín. You don't know what it is. Wait. Mommy, bẹ́ẹ̀ ṣe rí Oyisi ń dó bó ṣe ń la obo ló ń la ṣe bí ìṣojú ẹ̀ lélẹ́yìí. Ṣé bó kọ́ mi ni? Mommy, ìyẹn. Mommy favour ọ̀rọ̀ yìí máa fẹ̀ tẹ́ bá mú inú bí ọ̀tá mi. Why are you talking like this as a mother? Èyí ó mọ̀ lẹ́sọ̀ ọmọ yẹn as a mother, you are saying that wọ́n fi ṣe. Ó mọ̀ lẹ́sọ̀ àwọn èèyàn níbi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ sọ pé wọ́n fi ṣe kì í ṣọ̀rọ̀ 20 girls. Mommy favour yìí sì ń bọ́ ọmọ 13 years is so. Mommy favour. You say you don't tell me moment. Mo lẹ́sọ̀ ọmọ yín láti last year títí di year yìí. Kí lẹ̀ sọ lẹ́nu, ó tún máa wá sọ́dọ̀ yẹn máa sọ fún ọmọ yẹn wá sílẹ̀ mi lẹ́nu, Oyisi ó sọ báyìí, ó tún pè láàárọ̀. Ó ní kọ́ ọmọ yẹn má sọ kọ̀ọ̀kan fún yín. Chat wọn everything ọmọ yẹn ti send sí mi. Mommy favour. You were scared. Oyisi, you go scared go jail. Sì mo lẹ́sọ̀ ọmọ yín láti last year títí di year yìí. Kí lẹ̀ sọ lẹ́nu, ó tún máa wá sọ́dọ̀ yẹn máa sọ fún ọmọ yẹn wá sílẹ̀ mi lẹ́nu, Oyisi ó sọ báyìí, ó tún pè láàárọ̀. Ó ní kọ́ ọmọ yẹn má sọ kọ̀ọ̀kan fún yín. Chat wọn everything ọmọ yẹn ti send sí mi. Mommy favour. You were scared. Oyisi, you go scared go jail. Okay, fún ẹ̀yin tí ẹ mọ̀ tọ́ọ̀rù nǹkan tó wà ní fídíò yẹn òye. Lady yìí ṣe wedding ó ṣe pé oṣù mẹ́jọ ni pẹ̀lú ọkọ ẹ̀. Ẹ bá wo ọjọ́ wedding yẹn, fídíò kan trend tó jẹ́ fídíò lady yìí lọ́jọ́ wedding níbi tí ó ti ń lé àwọn ọ̀rẹ́ pé kí wọ́n máa kọ ẹ̀yìn sí ọkọ pé kí wọ́n máa fi ìdí gba ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ẹ̀ ń blame ẹjọ́ yẹn pé wọ́n embarrass àwọn ọ̀rẹ́ ẹ̀ pé ó jẹ́ embarrass ọkọ ẹ̀ pé sí kò trust ọkọ ẹ̀ ni. So but ó ní òun fẹ́ kí wọ́n kọ ìdí sí ọkọ. So ó túmọ̀ sí wípé ó mọ orí èèyàn tọkọ ẹ̀ jẹ́. Because tẹ́ bá wo inú fídíò yìí ó sọ̀rọ̀ kan pé ọkọ ń ṣe fò. So ó túmọ̀ sí pé ó mọ orí èèyàn tó jẹ́. So ọkọ yẹn ló wá ń padà molest ọmọ ọ̀dọ̀ wọn. Number one àwọn èèyàn ti ń fi ọ̀pọ̀lọpọ̀ èrò hàn wípé number one ẹ wo èjì ọmọ tí wọ́n gbà lọ́mọ ọ̀dọ̀ tó mi ò kéré jù. A lè sọ wípé ọmọ yẹn kéré jù torí láti avoid irú nǹkan báyìí náà ni àwọn èèyàn ò ṣe é fẹ́ gba ọmọ tó bá mature ẹ̀rọ ọmọ ọ̀dọ̀ mọ́ máa wò ní o pé táwọn bá gba ọmọ tí ó kéré ọkùnrin ò lè bá a sùn ọkùnrin ò ní fẹ́ bá a sùn àwọn pé number one ọmọ yìí kéré sùn number two táwọn bá gbọ́ kí wọ́n sọ so nǹkan tí àwọn kan fi wò pé ká máa gba ọmọ tó bá kéré at least be under 20 or under 18 gan àwọn kan prefer under 18 gan wọ́n bí pé tọ́mọ bá tó 18 years tí ó bá padà bá ní àjọṣepọ̀ ìwọ̀n bá ní ìjìyà arú ọkùnrin bẹ́ẹ̀ máa mọ̀ wọ́n máa rò pé at least ọmọ yẹn ṣàtúwọ̀ 18 years wọ́n bá sì jẹ́ under 18 lábẹ́ òfin ìjìyà wà fún ọkùnrin tí ó bá ọmọ tó jẹ́ under 18 ṣe balabala. Now àwọn kan tó wá ń sọ wípé kò yẹ kí DJ Kullet kó release fídíò ìṣẹ̀lẹ̀ yìí pé kò yẹ kí ó release fídíò yẹn and mi lè blame ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin náà fèrè hàn lórí ẹ̀ wọ́n kan tí èmi ò fi lè ní mi lè blame ẹ̀ ni wípé ó ṣeé ṣe kó tó máa wọ́n bọ̀bọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ó pọ̀ sí kó tó máa ka lórí àwọn nǹkan míì tẹ́lẹ̀ tó yẹ pé ṣe ń bọ̀bọ̀ ẹ̀ wá padà sùn kò gírí ṣé ń gbọ́ mi ó ṣeé ṣe because nígbà tó ka líyìn eléyìí DJ Kullet wá declare pé òun ò fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́ so nígbà tó ní òun ò fẹ́ mọ́ nígbà yóò kàn post ẹ̀ sórí Instagram rẹ̀ kó lè release video àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí pé ojú ò fẹ́ gbé ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn pé a fẹ́ máa ṣèrànù kiri ní ìgbà kan òwò kan ìbínú yẹn jẹ́ kó release video yìí káwọn lè mọ nǹkan tí ó bò mọ́ra so because àti kó dà pé bọ̀bọ̀ yẹn náà ó kò wá ọmọlúwàbí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ because lẹ́yìn ìgbà tí DJ Kullet ti kà tí ọmọ yìí confess pé ó ń bá òun ṣe pàlàpàlà nínú mọ́tò ibì kan wà tí tó ti apologize. I just want to apologize again once again. I'm sorry about everything. The way I touch you, sometimes the way I hug you, which is not normal. So sorry. Find it really hard to forgive me and forgive us. Please don't be angry, please. And when next my wife will do, she'll let you know. So for Christmas, you just hold this for your Christmas. Please don't buy anything you like. So sorry, and I think I have this one for you. Thank you, sir. Please don't be angry. Are you sorry that my husband molested you? Please, sorry. The
So she apologize fún lady yẹn. So but láfta àgbà yẹn bọ̀bọ̀ yẹn ò padà tó wùwà ọmọlúwàbí ló jẹ́ kí inú bí Colette tó fi release video ibi tí ọmọ yẹn ti kà. Now àwọn kan wá ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ pé ó ti yẹ kó tiẹ̀ protect integrity bọ̀bọ̀ yẹn ó ṣe kíní kan kílẹ̀ yín rí sí. Àwọn èèyàn wá ń sọ̀rọ̀ nípa ìyá ọmọ gangan ṣẹ́sà ń gbọ́ bí ìyá ọmọ yẹn ṣe ń sọ lábẹ́lẹ̀ pé ó lè jẹ́ sí ayé ni. Now gẹ́gẹ́ bí abiyamọ ṣé ẹ rò pé tó bá jẹ́ pé abiyamọ tòótọ́ ní ẹnìkan sínú kan ẹ̀ sí ọmọ ẹ̀ ṣe kó fọrú èsì yẹn lẹ́nu ẹjọ́ ẹjá sọ̀rọ̀ nípa yẹn kí lẹ́yìn rò pé ó ṣẹlẹ̀ tí ìyá yẹn fi ń hu àbẹ́ yẹn ẹ fún mi ní èsì lábẹ́ comment section. This is Ade Ọmọdé bye.